ó sì ṣeé ṣe kémi ó ní àwọn àṣìṣe pẹ́pẹ̀pẹ́ nígbà tí Olówu kéré kì í ṣe Olówu ló ń jẹ́ àwọn Táyọ̀ ìtàn yóò mú orúkọ tó jẹ́ nígbà náà tí ó bá ti wá wà lọ́wọ́ bàbá tí ó sunkún tí wọ́n ní tí bàbá bá ti gbádélé lórí yóò dákẹ́ tí wọ́n bá ti á ní òkè ó ti dákẹ́ ẹ jẹ́ káwọn gba adé padà tí bàbá bá tó ti gba adé tí a tó dé yóò tún máa sunkún ìyẹn wá pọ̀ gbogbo bó ṣe máa sunkún yẹn pọ̀ wọ́n á fi adé yẹn dé lórí wọn rí pé adé yẹn gangan bí táwọn ò bá ti fún a máa sunkún náà bá ní pé ó yá o ẹ mú lọ sóko Òwu ẹ lọ tẹ ìlúdó síbẹ̀ ibẹ̀ ní orílẹ̀ Òwu ní ọkọ̀ Òwu ni wọ́n pè pé tó dé Òwu ibẹ̀ lórílẹ̀ Òwu ni wọ́n sì máa kí wọ́n ní ọmọ Àsùnkúngbadé. Ọmọ Àsùnkúngbadé bọ̀tà àwọn Òwu tí wọ́n rìn kiri yẹn tá à ń rí l'Abẹ́òkúta tá à ń rí ní gbogbo ẹ̀ tá à ń rí kiri ní gbogbo àwọn ìlú lọ́tùn lósì yẹn ṣé orísun Òwu yẹn gangan nìyẹn ni tàbí báwo ló ṣe jẹ́? Orísun Òwu ló wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun nítòsí Ìkirè tòsí Ifẹ̀. Àpò Musa ìdíyẹn. Orílẹ̀ Òwu gangan ní Òwu ogun ló tú olúkúlùkù ká tí olúkúlùkù fi lọ wọ́n pọ̀ lọ́ṣun o àwọn ìlú kan wà lọ́ṣun náà Òwu ni wọ́n ara àwọn tìbàdàn yìí ní tòsí bẹ̀rẹ̀ mọ́ Gbẹ́yẹrúnkà lọ́nà Ọ̀rànyàn yìí àwọn Olúgbòde Òwu ni wọ́n so Òwu pọ̀ gan yàtọ̀ f'Òwu Abẹ́òkúta Òwu pọ̀ gbogbo ibi tó gúnlé wọn ní wọ́n ti jẹ́ Òwu. Torí pé a máa rí bàbá Ìyábọ̀ former president wọn yẹn tó bá ti ṣe pé wọ́n ṣọdún yẹn bàbá ti lọ síbẹ̀ wọ́n ti gbà lọ síbẹ̀. Ní ọdọọdún ìlú kọ̀ọ̀kan tí ó jẹ́ Òwu náà ti máa lọ sí tàbí ìlú tí àwọn Òwu bá pọ̀ sí Òwu pọ̀ ń bàdàn wọ́n ti wá sí tìbàdàn so tòsí Ìwó ìlú kan wà ní tòsí Ìwó Kúta Òwu náà làwọn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wọ́n pọ̀ orílẹ̀ Òwu gangan ó ní ìpìlẹ̀ Òwu kó tó di pé bóyá ogun náà ló jẹ́ lé wọn ní olúkúlùkù fi sá lọ sí gbogbo ibi tí wọ́n wà. Ó ga ọ. Ṣé gbọ́ bẹ́ẹ̀ wọ́n lógun ló túlé Òwu. Ó ga ọ aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ìtàn yìí ó kọjá bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ orúkọ yín gangan. Orúkọ tèmi ni Bóyè Abídòyè tí gbogbo èèyàn mọ̀ sí Gbẹ́gilére. Tèmi máa ń tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tí mo máa fẹ́ jókòó táwọn àgbàlagbà níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ó tẹ̀ jẹ́ pé èmi náà kò tí ń di àgbà bọ̀ Ọlọ́run má jẹ́ ká dàgbà yà. Àmín àmín. Ó ṣe jẹ́ nìyí. Because agbádùn bòye tẹ́ fún wa yẹn but bá tún ṣe jọ́ débì náà a rí pé lọ́tùn ló sí Agbẹ́gilére náà ní tòótọ́ because àwọn náà ti mọ̀ yín tipẹ́tipẹ́ mo ti ń rí yín láti ìgbà mo ti wà kékeré ni mo dẹ̀ tó wá débì àdídì ìwà yín wá lọ́jọ́ ti tòní ni àtúndébì náà a rí pé station yẹn kan náà bákan náà ni ọgbọ̀n lẹ́ ń dá sí náà tí àwọn èsì fi rí báyìí náà ṣé ẹ̀jọ́ oúnjẹ tá à ń jẹ ni spag tá à ń jẹ mọ́ gbogbo ẹ̀ tá à ṣe mọ́ra wọn tàbí kí ló ṣẹlẹ̀ táwọn èèyàn fi ń dán báyìí tẹ̀ ṣì dàbí ọmọdé ẹ̀ ṣì dàbí ọmọ bíi 50 years yàrá is close to 70 years ọgbọ̀n lẹ́ ń dá sí. Wọ́n máa dá sàkàn wọ́n á ní ọmọ bọ́tà àti ọmọ pákí èmi tẹ́ ń wò yìí ọmọ pákí ni mí láti ìbẹ̀rẹ̀ dé òpin torí pé ní àárọ̀ kùtùkùtù èyí tí ìmọ̀ tí a fẹ́ gbé fún mi ò yìí jẹ̀bà ṣẹ̀pẹ́ pákí náà fi ń ṣẹ̀bà tó bá dọ̀sán yìí jẹ fùfú another pákí náà ni tó wá dalẹ̀ ń jẹ láfún. Allah ó wá di pákís. mo tí mo ń jẹ nù ṣùgbọ́n ohun tí mo kàn mọ̀ pẹ̀lú iṣẹ́ mi ni pé gbogbo ìgbà tí n bá ti gbáṣẹ́ mú bínú mi ṣe ń dùn ní màmá làágùn gbogbo tó yẹ kí ó jẹun tó lè sinmi lára tó yí ó lè fa ogbó tí ò yẹ kéèyàn ogbó ó máa ń làágùn ẹ̀dà ìgbà míì àlówó lọ́wọ́ àkàtọ̀ fún àwọn tí wọ́n fẹ́ràn mi tàbí ọmọ rìn káàkiri àwọn ọ̀rẹ́ mi tí wọ́n bí ní pé mi bàbá àwọn àná ẹ̀wò owó ẹja fi jẹ owó ẹja rìn ẹjẹ káàtì ẹ̀wò bíbí ìṣèjì tó síbi báyìí lábàkẹsẹ̀ ọ̀nà mo máa ń fẹsẹ̀ rìn gan débi pé wọ́n ti sọ mí lẹ́nu pé ọ̀gá wa sí tẹ́ bá ní mọ́tò sẹ́ mọ́ wa mọ́tò káàkiri báyìí mo ní kò sí wàhálà á wà tàbá wà débi kan ẹja páàkì ẹja fẹsẹ̀ rìn ibi tá a bá rìn dé tó tirẹ̀ wá ó yẹ ẹja gbọ́kadà padà síbi ìtayé mọ́tò wá wà mo ní tí ó ṣẹlẹ̀ yìí jókòó sára àárẹ̀ yìí gbára sí mí gbogbo àárẹ̀ tó máa ṣe mí ò kọjá àbà tí bàbá sì mú mi tí bá ti gbájú mú ara ó yà síbẹ̀. àti yà síbẹ̀ bọ̀ tó gbọ́n náà láti gbà láti rí yín
because a rí pé gbogbo nǹkan lọ́tún ló sì nípìnlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ tó fi dọ́nà Ọ̀ṣun tó dọ́nà Ògùn state láti ìlú òyìnbó l'Amẹ́ríkà tí wọ́n máa sọ wọ́n ní Àdàbídòye tó wà ní cultural center ní ẹ lọ láti Amẹ́ríkà láti London láti gbogbo ẹ̀ tó máa sọ wọ́n ní àná gbélé àná ṣe gbá àná ṣe kòkó bàbá sásùn àná gbélé yìí àná ṣe gbogbo ẹ̀ ọgbọ́n lẹ̀ ń dá sí ọgbọ́n lẹ̀ ń ṣe tí gbogbo ẹ̀ fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ mọ́ yín lọ́wọ́. ohun tí èmi kàn mọ̀ ni pé gẹ́gẹ́ bíi tí mo máa ń jẹ́ káwọn èèyàn mi ò ju ọmọ ọdún 4 lọ tí mo ti bẹ̀rẹ̀ igi gbígbé láìkọ́ so ẹ kọ́ṣẹ́ ilé báyìí. mo kọ́ o ok ṣùgbọ́n láìkọ́ ok mo ti ń gbẹ́gi láti kékeré. ok ẹ ti ń gbẹ́gi láti kékeré so ibẹ̀ ni inspiration yẹn ti wọnú yín. inspiration yẹn wà nínú mi láti kékeré bó ló sì ṣe wà nínú mi oko ni wọ́n bí mi sí orúkọ oko yẹn jẹ́ Òyì ọba Àsìnkìn nílùú Ìlá Ọ̀ràngún. ọmọ Ìlá Ọ̀ràngún ní báyìí. Ìlá Ọ̀ràngún ni mí Ìlá Ọ̀ràngún bàbá mi Ìlá Ọ̀ràngún ni ìyá mi. oko tí wọ́n wá bí mi sí ibẹ̀ wọ́n bí mi sí ibẹ̀ mo ti bẹ̀rẹ̀ primary school. nígbà táwọn wí ọ̀pọ̀lọpọ̀ àwọn reverend father tá ń pè lè tẹ́yí á pè reverend father á sì òyìnbó páàdì la máa ń pè wọ́n nígbà yẹn. tí wọ́n bá ti wá àwọn ọmọ ìgbà yẹn a ò lajú a ò láyà a ò yájú wọ́n fi kọ́ wa láti kékeré pé ẹ sáà máa bọ̀wọ̀ àwọn àgbàlagbà. òyìnbó páàdì á wá gbé mọ́tò ìjàpá wá Fósúájì a wá fi rosary sọ́rùn. ṣe mọ̀ pé rosary táwọn kátólíkì máa fi sọ́rùn àwòrán Jésù wa ń bẹ̀ tán kàn máa gbé lébi. èmi náà sì ní sẹ́yìn pé tó wá sí pé àwọn ọmọ ayé òde òní ni wọ́n ní kí fadó fáwọn ni pé kí ni ọrùn rẹ̀ ó wù mí ò fún mi ṣùgbọ́n àwa ò láyà débẹ̀ torí bí ìjàpá bí bọ́tò bítú yìí bá ti dé oko wa tá a rí pé pàdé dé àmọ́ sátẹ̀lẹ̀ lẹ́yìn. tẹ́pẹ́ mọ́tò pọ̀ ń ta tẹ́pẹ́ kí ẹ̀ tó fojú kan mọ́tò gan-an. kẹ̀kẹ́ ló pọ̀ jù èèyàn gbàtà bẹ̀rẹ̀ sí dàgbà lẹ́yìn kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní mọ́tọ́sáìkù Suzuki 100 120 125 175 kó tó di pé Vespa dé Yamaha dé Kawasaki Honda wọ́n bá àwọn mọ́tọ́sáìkù tó wà ń gbà yẹn nìyẹn kó tó wá di pé àrí Vespa ọ̀nà rọ́dọ̀ yẹn ìgbà yẹn wọ́n á rí òyìnbó yẹn wọ́n á wo rósì lọ́rùn a sì máa sọ pé Jésù Jésù èmi náà fẹ́ ní Jésù tèmi ní ìlìbì lọ́wọ́ òyìnbó wá lọ mú kí ní paríkó tí àwọn ọmọ kéékèèké fi mọ́ kan lé ẹyẹ kéèjì wá bẹ̀rẹ̀ sí gbìyànjú láti gbẹ́ Jésù kémi náà lè máa gbé Jésù tèmi kọ́rùn láti bẹ̀ ló ti pé mo bẹ̀rẹ̀ sí gbìyànjú igi ká máa pé gìyẹn ní erin mọ́dò etí odò ní gìyẹn máa sábà wà gìyẹn rọ̀ púpọ̀ lẹ́yìn ìgbà yẹn ó rí pé mò ń gbẹ́gi ní ìdí àwọn so àsìkò táwọn tó kù mi bá lọ sí orí pápá àwọn lọ gbá bọ́ọ̀lù igi lèmi wọn fi ṣe wọ́n jẹ yarí ẹ̀ ìyá mi fẹ́ lù mí pa rí mi máa ọ̀bẹ ìyá mi bí bá ti tó kó dé ọ̀bẹ ìyá mi lèmi ó gbẹ ìbá ti ń gbẹ́gi ọ̀bẹ ò lágbára ẹnu ọ̀bẹ ó rọ̀ ìyá mi ó lù mí ṣùgbọ́n màmá kan wá wà ó bá bàbá olóògbé ọ̀jọ̀gbọ́n Lámídì Fákẹ́yẹ ọmọ yẹn agboolé kan ni wọ́n wá ní kí wọ́n yìí mọ́nà mímọ́ ìyá Fatai mọ́nà tájù mọ́ ò tájù lórúkọ tí wọ́n sọ mí ní súná pé orí ló mọ sí àṣelà ṣe bí irú iṣẹ́ ìlọ́nà náà lè ṣe tó fi lọ sí ìlú òyìnbó káàkiri tí wá ti pé tí ìyá mi bá ti lọ sí ọjà oko kejì abamẹ́ra wọn ọ̀bẹ pínpín kan báyìí wọ́n fi mí ìṣẹ̀já wọ́n fi mí ìṣẹ̀yẹ tájù wọ́n débi ọbẹ̀ mi o ọbẹ̀ tiẹ̀ ní o nígbà tí wọ́n á parí ìwé mẹ́wàá tí mo sọ pé iṣẹ́ tó wù mí láti kọ́ gẹ́gẹ́ láti lẹ̀ iṣẹ́ àwọn tẹ̀wétẹ̀wé nítorí pé eré orí ìtàgé náà ó ti bẹ̀rẹ̀ láti bí ọmọ ọdún 4 náà tí àwọn alárìnjù bá wá sọ́kọ wa tí wọ́n bá jó tí wọ́n ṣe gbogbo ẹ̀ èmi náà máa fẹ́ dán tí wọ́n dán wò tẹ́nìkan bá ti wá bímọ ní àbáwá èmi náà bá sọ pé èmi légún balẹ̀ ní ìbàdà sọ borí ìṣògùn gbogbo ẹ̀ sí ọ̀gẹ̀dẹ̀ mọ́dí ilé mi lẹ́lẹ́wẹ́ láti bẹ̀ jọ́ tí mo ti ṣe tíátà mi ò sọ mẹ́yìn ọ̀gá ni mo ṣe ṣùgbọ́n mo lọ́gàá kan tí mo wò láwòkọ́ṣe ọ̀dà Káyọ̀dé Ajíbádé torí ìdí èyí a ní ẹgbẹ́ tá a ti dálẹ̀ nígbà yẹn that was 1983 ẹgbẹ́ yẹn ni a pè ní ọ̀dọ́mọdé Social International Theatre Ìlá Ọ̀ràngún so àpapọ̀ gbogbo wọn tí wọ́n á parapọ̀ ní ẹ̀yìn ìgbà tèmi kúrò ní Ìlá 1985 tí mo lọ fi ìmọ̀kúnmọ̀ lórí igi gbígbẹ́ ni wọ́n ń pè lọ́mọ Ọ̀ràngún lónìí ìgbà tí àwọn ọmọ Ọ̀ràngún sì wà dòní ọmọ Ọ̀ràngún performing troupe sì wà lénìí
kò síbi tí wọ́n ti mọ̀ wọ́n ní Ọ̀ṣun àti Èkìtì. Ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ yẹn nígbà tí mo wà secondary school, àwọn ọ̀rẹ́ mi á wá wọ́n ti gbẹ́gi dáadáa o, ṣùgbọ́n àwọn tó ń gbẹ́gi léèrè ó lóògùn kan tó máa fi sára gé tí kì í fi máa ń rọ̀. Píríntà tí mo ní mo fẹ́ kọ́ tẹ̀gbọ́n mi ò jẹ́ kọ́ tó ní kọ́ lọ́kọ́ chemist tí mo yarí pé àwọn ọ̀rẹ́ mi bíi mẹ́rin ni wọ́n tó ògùn. Tèmi náà bá tó ògùn ta ní ó mara lọ́wọ́ ara wọn. Yìí sì mú kọ́ gbẹ́gi léèrè gbà tí ẹ̀gbọ́n mi ta pé kí n má kọ́ píríntà. Kí kókó lọ kọ́ ògùn tí wọ́n máa fi sí ara gé tí kì í fi máa ń rọ̀. Ẹ̀gbọ́n bàbá Lámídì Fákẹ́yẹ, olóògbé Professor Lámídì Fákẹ́yẹ, ẹ̀gbọ́n wọn ni ó wá fà mí lé ọmọ rẹ̀ kankan lọ́wọ́. Àwọn náà ti dolóògbé ní ìsìnkọ́ lọ́run bá ń tẹ̀lé fún wọn. Olóògbé Iyọlá Ọlábísí Fákẹ́yẹ. Ibẹ̀ mo ti wá lọ kọ́ṣẹ́ National Theatre fún ọdún 4. Nígbà tí mo débẹ̀ lóòótọ́ mo rógùn tí wọ́n máa fi sí kìtìkì fi máa ń rọ̀. Ògùn tí wọ́n máa fi sí kìtìkì fi máa ń rọ̀, òyìnbó ló kọ́ mi. Kí lóògùn ọ̀hún ni pé a pín irinṣẹ́ wa tí ó mú bí abẹfẹ́lẹ́. So the sharpness of our tooth must be equivalent to the sharpness of razor blade. So ó gbọ́dọ̀ mú, tó bá mú ẹni tó ń ṣiṣẹ́ gan-an máa gbádùn. Kò sí igi tí ó rọ̀ tí irinṣẹ́ bá ti dá tó lọ́ bá ti fẹ̀mù fún mi. Bí mo ṣe lo ọdún 4 lọ́dọ̀ wọn ni. Àwọn èèyàn nígbà yẹn máa rò pé yá ń fi oògùn kan síbẹ̀ ló fi ẹ́. Àwọn ọ̀pọ̀ oògùn kan ni wọ́n fi ń sí wọn, àmọ́ pé irinṣẹ́ ló mú. Àgbàtígbà bí o. Ìgbà tí mo débẹ̀ lèmi náà pé àṣẹ irinṣẹ́ ló mú. So ìgbà tí mo sì lọ́dọ̀ ọ̀gá mi, àárín ọ̀sẹ̀ 2 mo ṣiṣẹ́ kan nígbà náà, a máa ń pè ní relief. Àwọn ẹni tí mo ti kọ́ṣẹ́ rí nǹkan rí. Nígbà tí màá fi lo oṣù 3, 90 days, ọ̀gá mi ti ń ta iṣẹ́ tí mo ṣe. Lákùbà. Nígbà tí máa fi pé 18 months, mo ti ń rí àwọn àṣìṣe pẹ́pẹ̀pẹ́ nù sí ọ̀gá báyìí ló ṣe yẹ ká ṣe kíní yìí. Pé tá a bá ṣe lórí pé ó yẹ kó rí bẹ́ẹ̀ lóòótọ́. Ìgbà tí màá kúrò lọ́dọ̀ wọn ní 1989, wọ́n gba iṣẹ́ kan nígbà yẹn, Christ Chapel, Lagos University Teaching Hospital Ìdí Àràbà. So tẹ bá dé bẹ́ẹ̀, Ìdí Àràbà tó wà Mùṣín. Tó wà ní Mùṣín. Tẹ bá dé Christ Chapel yẹn, ẹ máa rí ọwọ́ 4 tó yàtọ̀ sí àwọn ọwọ́ tó kù. Ọwọ́ 4 tó yàtọ̀ yẹn tó dà pé ó fẹ́ mú natural díẹ̀ ọwọ́ bẹ́ẹ̀ ni sẹ́yìn. Àná máa ń rí báyìí. Proportion díẹ̀ a máa ń rí báyìí. Èmi mo ṣe 4 yẹn nígbà tí màá kúrò lọ́dọ̀. Ní lute yẹn tó wà ní Ìdí Àràbà ní Mùṣín yẹn tẹ́lẹ̀ gbá tẹ́ bá gba lute wọlé tẹ́gbẹ̀yìn wọlé ẹja sí gbogbo ẹ̀ mú amọ́wọ́ bẹ́ẹ̀. Mùṣín wọlé ọjọ́ ẹlẹ́wọ́ ẹja síbẹ̀ tẹ́ bá Mùṣín wọlé Ṣàgárò bẹ́ẹ̀ ni. So ẹ bá inú hospital yẹn wà lọ́wọ́ tún báyìí, church yẹn wà ní left lójú títì ní ọwọ́ àlàáfíà. Bọ̀bá tó ṣe ń gbọ́ náà a tún gbọ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn a gbọ́ pé eléré orí ìtàgé ní bẹ́ẹ̀ ṣe fẹnumọ́ lẹ́ẹ̀kan. Kí ni ẹ lè bá sọ lórí orí ìtàgé? Ta ni ẹ̀yin wò ní àwòkọ́ṣe tẹ́ fi di pé ẹni tí mo ní àwòkọ́ṣe ni ọ̀gá mi dáadáa. Ṣé pé òun náà gbà pé èmi lọmọ sẹ́ òun tèmi náà sì gbà lọ́gà. Ó ní alàgbà Káyọ̀dé Ajíbádé tí gbogbo èèyàn mọ̀ sí Dr. Keyus. Ìgbà tí mo wà ní primary 6, that was 1978, ó wá ṣeré ní school wa. Àwòkọ́ṣe pé ó ti wà nú ẹ̀jẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà nú ẹ̀jẹ̀ lèmi náà fi wá ọ̀gá mo tí wọ́n ṣe yìí ó yẹ káwọn náà lè máa múnú èèyàn báwa náà ṣe kò ti wàjọ láti ìgbà yẹn nìyẹn láti 1978 títí tó wá di pé 1983 wọ́n ní láti pèmígbà wọ́n mọ́ sáwàdà kan wọ́n bọ̀ wá nú ẹgbẹ́ wa òde tí kọ́kọ́ lọ pẹ̀lú ẹgbẹ́ yẹn Adẹ́rìnpẹ̀kẹ́ ní orúkọ ẹgbẹ́ yẹn òde tí màá kọ́kọ́ lọ owó tá a pa wọ́n bá bẹ̀rẹ̀ sí pínwó wọ́n bá kó 30 kọ́bọ̀ lé mi lọ́wọ́ ẹ dákun ṣe bílù tá a lò ṣe bá lọ yá ni kọ́tẹ̀ tá a lò ṣe bá dásọ̀ òbúrájọ ni wọ́n ní àwáyé ó tá jẹ làwọn àsáré kí kága bí èmi ṣe mú ìmọ̀ràn lẹ́ni tí àwa bí 4 àbẹ̀rẹ̀ ọ̀dọ́mọdé Social International Theatre ó ta kọ́kọ́ pa ara nù àjọ̀dún táwọn kọ́ ṣe àràkọ́tì tó la hall jà àwa o pátán náà tọ́kọ́ lọ́rọ̀ wa o ibi gíga ló yẹ ká máa lé títí di ìgbà tí màá fi kúrò nílé ẹgbẹ́ yẹn ti pẹ́ kò sẹ́ni tó bá wọn mo sì nígbà náà ipa tí mo máa kó jù mo máa
eré tí àwọn èèyàn wò tí wọ́n sọkún mo máa kókó nínú tí olóyìnbó pè ní tragedy mo máa kópa nínú irú eré bẹ́ẹ̀ tragedy gan àmì tragedy and then àwàdà kéèyàn rẹ́rìn-ín káwọn èèyàn rẹ́rìn-ín kí wọ́n máa forí sọlẹ̀ mo fẹ́ràn ẹ̀ púpọ̀ so tí sí comedy lọ́nà méjèèjì kó tẹ̀ sí ìpátánẹ́kọ́nù iṣẹ́ òṣèré bọ̀ bàbá kan wà tá a máa ń rí pẹ̀lú Tẹ́pẹ̀yẹ àti wọn ní Ìbàdàn lára àdó star ni wọ́n the living legend ni wọ́n national award wọ́n ní bóde MON MFR dáró ẹ ti mọ ẹ tí mò ń sọ yẹn bó ṣe jẹ́ kẹ́yìn bàbá yẹn ṣe jọ jẹ́ kọ̀ọ̀kan náà Tẹ́pẹ́ yẹn ṣe láìkí tó yẹ pé tó máa ní àgbóyè táwọn ẹ̀gẹ́bọ̀ tèmi ẹ jẹ́ ká mọ̀ nípa tí ẹ̀yìn àti bàbá yẹn ṣe jẹ́ kí wọ́n mọ orúkọ bàbá yẹn kọ́ dẹ̀ mọ̀ nípa ẹ̀. sẹ́rí bàbá lẹ́ẹ̀kan sí wọ́n tó dàgbà sí àmín gbogbo tí a fojú ọwọ́ wọn sí èso ò ní bàjẹ́ àmín gbogbo tó dùn wọn nínú kò ní bàjẹ́. àti dárúkọ bàbá yẹn bọ̀ ẹ kò sí àdúrà àmín bàbá tẹ̀ ń darú tẹ̀ sọ̀rọ̀ wọn ni bàbá mi bàbá abiyamọ tòótọ́ onírẹ̀lẹ̀ jùlọ tí bá fẹ́ ṣe yẹ̀yẹ́ bàbá ní ọmọ ṣẹ́ gbogbo àwọn òṣèré ọ̀nà ni bàbá mi olóyè Lérè Pàímọ́ MON MFR bàbá ni bàbá mo fi ọlá bàbá tọrọ ẹ jẹ́ ká gbọ́ nípa ọ̀rọ̀ bàbá mo fi ọlá bàbá tọrọ di ọlá bàbá Lérè Pàímọ́ ìbá yín sà ṣe rí bàbá yìí ló yẹ kí gbogbo òṣèré mọ̀ wò láwòkọ́ṣe ẹ wò gbà tí bàbá ti ń bọ̀ láti gbà tí wọn àti ìbí wa máa ní bẹ́ẹ̀ni o tí wọn àti ìbírú wa yìí bẹ́ẹ̀ni ẹ wá wo bàbá ìwà ta ọmọdé nù kì í ta àgbàlagbà nù gbogbo ẹni tí ó bá ti dọ́dọ̀ bàbá ẹ káàbọ̀ ṣe rí pé bàbá gidi ni bẹ́ẹ̀ni bàbá ò fojú dọmọdé kò fojú dàgbàlagbà Ọlọ́run tó wá sí wọn lóore Ọlọ́run tó fi ìyàwó orú tiwọn náà kẹ́ wọn tẹ bá délé bàbá lónìí o ẹni tí bá ń gbọ́n tí mò ń sọ yìí ẹ lọ lé bàbá Lérè ẹ rí tí ìyá ọmọ rá bàbá bó lè wù kẹ́nìyàn ó kéré tó ìyá ọmọ rá bàbá ìyẹn màmá ìyá yẹn tí wọ́n máa ń pè ìyá méjì ìyá méjì tí wọ́n ní ní kílìm kan tí wọ́n lárúgbẹ̀kún mo mọ̀ wọ́n sí lárúgbẹ̀kún ni gbogbo ayé náà mọ̀ wọ́n sí ní gbogbo ayé mọ̀ wọ́n sí ṣùgbọ́n èmi mo orúkọ wọn dáadáa délédélé ìyá yẹn náà máa ń pè ní ìyá wa Abíọ́lá Pàímọ́ ìyá yìí Ọlọ́run tó fi kẹ́ bàbá torí tẹ́ bá ẹni bá fẹ́ sọ pé Gbóyè Abídóyè o former governor ANTP o pé ó parọ́ ẹ lọ lé bàbá Lérè tẹ́ bá yà ń lé kẹwo tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ bóyá mo parọ́ kì í ṣe pé ọ̀rọ̀ pé mo parọ́ ṣé wá rí bàbá wá rèé pẹ̀lú ibi tí bàbá dàgbà dé yìí ikú ò ní pa bàbá yìí mọ́ gbogbo wa lọ́wọ́ àrùn òsì ní ṣe bàbá ìmọ̀ wà lọ́wọ́ bàbá ò ní dẹ̀rọ àrùká lágbára Ọlọ́run àmín tí bàbá tẹ́ bá sọ fún bàbá pé bàbá a mọ̀ fẹ́ kẹ́ wá sọ́dọ̀ kẹ́ wá bá wa ṣe àjọ̀dún tàbí kẹ́ wá bá wa ṣètò kan tàbí kẹ́ wá bá wa ṣe kú tẹ́ bá ti pé bàbá pé ká wá ṣe tí wọ́n bá fi lè sọ pé àwọn ò wà tẹ́ bá dá aago méjìlá lẹ bẹ̀rẹ̀ lẹ ló wà nínú invitation yín tàbí ètò yín ẹni kí àwọn ọ̀bọ̀ láago méjì ni o tẹ́ bá láago méjìlá bàbá ò débẹ̀ ní ó pẹ́ ju àríró ẹ̀rí 11:45 aago méjìlá kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ibẹ̀ lẹ́ bá bàbá o. wọ́n wà time conscious. èmi wá máa ń sọ fáwọn èèyàn á sọ pé bàbá ibi báyìí o ọjọ́ báyìí la retí yín aago báyìí ni bàbá ó ti dé wà máa jòkó sọ àwọn èèyàn tí bá fẹ́ fi àwọn ọmọ ẹgbẹ́ wa ṣe yẹ̀yẹ́ bá ní Lérè Pàímọ́ ọmọ sẹ́yìn yín ti dé ṣáájú yín o ẹ̀yin ọ̀gá ẹ káàbọ̀ nígbà tẹ́ dé sí i ìdí tí mo sọ pé èmi bá fẹ́ ṣe yẹ̀yẹ́ mi débi tí ì ṣe dé màá ọmọ ẹsẹ̀ wa mọ̀ ní Lérè Pàímọ́ torí òun ló kọ̀kọ́ níbi tí a bá ti dé ká ti pàdé ṣùgbọ́n mo tó sọ mo tó fọlá bàbá ìtọrọ ṣe rí ìfẹ́ tí bàbá ní sí ọmọdé tó ní ságbà tí n bá rí èèyàn tó nífẹ̀ẹ́ mi tó nífẹ̀ẹ́ gbogbo èèyàn tí ò lérò burúkú sí èèyàn atọ́kùn èyí ń lẹ̀ mọ́ tíkẹ́tíkẹ́ ni èyí wà máa wo gbogbo ọ̀nà bóò ní ìsìn ní káàbùkù mi tí mo wà bóò ní ìsìn ní dalábùkù lọ́dọ̀ ẹni bóò ní ìsìn ní tẹ́ bóò ní máa ṣe fi sẹ́ ẹni yíyìn ìdínà tó fi ṣe pé mo fẹ́ràn bàbá púpọ̀ ó sọ pé bí mo ti sọ iná làwọn tó súnmọ́ bàbá ó sọ ṣùgbọ́n àwọn kan máa ń wo pàtì tán máa ṣe inú eré nígbà kan pé bàbá burú o
bàbá jẹ́ èèyàn dáadáa. torí gbà táwọn kékeré awéré wọn lóríṣiríṣi mo tẹ lẹ́kẹ̀rẹ́ wọn kan báyìí tó ṣe Vasco da Gama tó ṣe bí olè ńgbà yẹn eré yẹn láyé jẹ́ àwa náà ń jẹ́. kí ni wọ́n ti máa ń pè bàbá máa ń ṣe eré jù bóòsì bàbá máa ń ṣe jù ní eré. nígbà táwọn kékeré àwọn onú kọ́nọ́kọ́nọ́ tó ṣe bóòsì àwọn wà nínú fíìmù Yaniwura tó ṣe bóòsì wọ́n ló ṣe nínú orogún bóòsì náà ṣe ọmọ òrukàn àwọn ṣe bóòsì ọmọ òrukàn yẹn gangan ló jẹ́ kí fíìmù yẹn tún dùn tó lárinrin Ogun Àjàyè àwọn fíìmù oríṣiríṣi báyẹn. bàbá ti ṣe iṣẹ́ púpọ̀ bàbá jẹ́ bàbá gidi. kó tó di pé wá ṣe ohun fíìmù wọ̀nyí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ àti wo kékeré láti kọ́kọ́ wò ó kékeré láti gbọ́ lórí rédíò àwọn orí NTV ní NTA jẹ́gbà yẹn kékeré láti wò ọ̀pọ̀lọpọ̀. àti wọn máa ra téèpù ẹ̀ ó dùn mí nígbà tẹ́mi wà kékeré nígbà yẹn bí wọ́n ṣe lọ di téèpù wa yẹn ó pèsè lọ lọ́mọ kìíní ní ẹnu nìyẹn tó ń rún oorun ayé téèpù ní fídíò téèpù ní olórin tààtẹ̀ lórí wọ́n wá lọ kájẹ́ mo wá lọ mú báyìí mo wá lọ mú wá nà mo bẹ̀rẹ̀ sí ní nà mo ń mẹ́sẹ̀ mo ń nà dáadáa padà tó ṣiṣẹ́ padà mo tó wípé eléyìí ò gbọ́dọ̀ já mọ́ mi lọ́wọ́ wọ́n fi sẹ́lẹ̀ téèpù lálẹ́ gbogbo ẹ̀ mọ́ra wọn ọjọ́ ìwà létí wọn lágbára wọn á pẹ́ fún wọn lágbára Ọlọ́run wọn á pẹ́ fún wọn dáadáa ọjọ́ létí wọn. bàbá ìdí tèmi àti bàbá fi súnmọ́ra ni. iṣẹ́ eré orí ìtàgé àwọn tí wọ́n bá mọ̀ mí mi sábà wà ní ojú ìwòran mo máa ń wà ní ẹ̀yìn àwọn ẹ̀rọ tá a fi ń yàwòrán tí olóyìnbó pè ní behind the camera because nínú iṣẹ́ tí mo yàn láàyò ní pé kí n tó ìtàgé kí n dẹ̀ fúnra lára mi kí n ṣe àwọn ohun èlò tí olóyìnbó pè ní production property which is props. mo máa ń ṣe fúnra mi yìí ra props fúnra ara mi mo ń ṣe gẹ́gẹ́ bí gbẹ́gilére ibi tá ti nídìí ìbọn ni o tá ti nídìí idà ni o tá ti nídìí àdá ni o ká kọ́ ilé kó dàbí ilé gidi ká gbìyànjú àpáta tí níbi tápáta ò sí kó dàpáta lórí stage ni nínú sinimá ni gbogbo àwọn kan. ṣègùn ìfọ àtinúwá wá dùn gan ọjọ́ ní tiwa. tó bá wá dójú ẹ̀ tí wọ́n ní dandan gbóyè wá tẹ́rígba kámẹ́rà ní inú eré móhùnmáwòrán tí ọtí máa ń rí mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà mí agídí náà sì máa fi mú mi ṣùgbọ́n kìí pé mi ní eré sí. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá inú wá dùn bá ṣe wá síbi tẹ́ dá wa lẹ́wọ̀n ìkọ́sọ́ ti padà tí ń gbúrò yín àdẹ̀ tí ń gbúrò yín náà ẹ̀dẹ̀ máa wà lọ ẹ̀fọ́ agílẹ̀ jẹ́ ẹ̀dẹ̀ ní wálẹ̀ láéláé bọ̀ gbogbo nǹkan oríṣiríṣi tẹ́ ṣe yìí bọ̀ ó ní gbogbo ẹ̀ yìí gbogbo lẹ́ ń dá sẹ́ wo gbogbo ẹ̀ nìyí o gbogbo àwọn ṣẹ́ wọ́n ṣe wá ń kó lamẹ́ríkà náà kó London náà kó gbogbo ẹ̀. tá a bá sì gbé igbá igi kan mú tá a gbẹ ó ní ìtàn tó wà lára ẹ̀. so ohun olóyìnbó sọ pé in any block of wood there must be an idea. bó tilẹ̀ wù kí igi ó. ẹ tún wo irú eléyìí tẹ́ ṣe yìí o irú kìíní táwọn ọba yẹn máa fi ń jókòó ní ìtàn máa fi ń gbé wọn tán máa ṣe gbogbo ẹ̀. ọpọlọ yóò ní jọba lágbára Ọlọ́run máa lo òkè sí ni in fact rúpẹ́ ẹ ti wà tipẹ́tipẹ́ ẹ ti ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì ẹ wo àwọn iṣẹ́ tó ń ṣe o ẹ bá fẹ́ rí wọn náà orí òkè mọ́ká náà àwọn èèyàn rè ẹ fẹ́ gbọ́n nǹkan tó dáa sínú ilé ẹ rí ẹ bá ti dé cultural center ti rí bẹ́ẹ̀ lọ́mọṣẹ́ pọ̀ lọ́rẹ́rẹ́ ṣe ti rí ara wọn ni ẹ fẹ́ ṣe àwọn awọ́ọ̀dù tó ní agbára ẹ rí gbogbo àwọn nǹkan tó ti ṣe lọ́tún lọ́sì ni díẹ̀ ni. torí pé èyí tó ti wà ń ta pọ̀ ju èyí tó wà nínú ilé lọ. ayé ìgbà kan máa ráyè ṣiṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n ní ìsìn àráyè ṣiṣẹ́ sílẹ̀ mọ́ torí pé àwọn tó ń béèrè fúnṣẹ́ wọ́n ti pọ̀ ju ọwọ́ tó ń ṣiṣẹ́ lọ. fact ọjọ́ ní tiwa ọjọ́ ní tiwa ẹ jọ ọjọ́ ní tiwa ẹ máa bàbá yẹn ẹ jẹ́ kí ká tó máa lọ bá ṣe ń ṣe gbogbo ẹ̀ lọ lọ́tún tó sì yìí ẹ jọ kí gbogbo èèyàn ká tún gbọ́ orúkọ yín dáadáa lẹ́ẹ̀kan sí. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Tajudeen Gboyega Abidoye ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ mí sí Gboye Abidoye Agbẹ́gilére ẹ sọ àdírẹ́sì gangan tí ẹ wà kẹ́dẹ̀ wá sọ fún nọ́mbà yín sí wọn torí pé àwọn èèyàn eléyìí ó máa lọ throughout the world ni. ibi tẹ́ ẹ ti lè rí mi ní Ọ̀yọ́ State Council for Art and Culture orí òkè Mọ́kọ́lá tí gbogbo èèyàn mọ̀ sí Cultural Center ní Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 0 8
ẹ̀ta ẹ̀fà ẹ̀rin ẹ̀ta èje ọ̀kan ẹ̀ta ẹ̀ta 08036437133 WhatsApp number mi náà nìyẹn. ẹ jẹ́ ká jọ pè lẹ́ẹ̀kan náà bá ṣe ń pè kémi náà máa pè sí ẹ ká jọ lọ kó tó di pa máa lọ síbẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 0 8 8 0 0 3 3 6 6 4 4 3 3 7 7 1 1 3 3 3. 3. ẹ ṣé gan ni o, thanks so much ojú ò ní tiwa o, thanks so much ẹ ṣé.